Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. In recognition of his contribution as an advocate for the empowerment and emancipation of women and the young people in Nigeria and preservation of the cultural heritage, Oba Adeyeye. Látọ̀dọ̀ àwọn bàbá wa lọ́wọ́ àdúgbòlá ẹ̀jẹ̀ ní gbogbo àdàkà nítorí Ọlọ́run ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ dáadáa nítorí Ọlọ́run. Please, let's be quiet, please. Aláṣẹ ọ̀rẹ́ àrólé Oòduà olórí aládé òkè gbígbìmí ìlànà máa ṣe aláìlúwà ẹ̀mí yá gùn yá gbé jìnnà àwọn láti kò rí fi sílẹ̀ bàbá. Aláṣẹ ọ̀rẹ́ àrólé Oòduà tí ọmọ ọdún wọlé. Bàbá wa ọba ni o. Aláṣẹ ọ̀rẹ́ ọba ìwò ló ń dárò ní ọba ìdílé
Báwo tó wá láti ìpínlẹ̀ Kwara tó tẹ̀. Gbogbo àwọn màmá náà tí wọ́n wá, gbogbo ẹ̀yin màmá láti ìpínlẹ̀ Kwara yìí lè máa bọ̀ láti wá kí kábíyèsí. Gbogbo ẹ̀yin màmá ẹ máa rọra o. Láti Kwara. Kábíyèsí ní gbogbo ẹ̀yin aláàrọ̀ ni ẹ káàbọ̀ fá. Kábíyèsí láwọn kí yín fá. Ó máa lè ló lọ ní kàmọ́rù ọ̀rẹ́ ní olú. Ó bá dé Sókótó. Ṣé wọ́n ti wà pàfà? Ẹjọ́ ọlọ́pàá wa ta jẹ́ onílé nínú ààfin. Bàbá ní ká dìde lórí àga tó àfẹ́rẹ́ fáwọn àlejò. Àga bíi tí wọ́n ti máa yọ wọ́n ní ká dìde fẹ́ fáwọn àlejò. Gbogbo àwọn ta tó onílé. Ẹbí ò mọ́ fa àwọn tí mo mọ̀ Aláṣọ lábẹ́ ní ìlọrin gbogbo wọn fa àtẹ̀mí náà àwọn náà wọ́n tẹ̀lé mi náà fa. Ọ̀rọ̀ ẹ̀dọ̀ rẹ̀ ni olù. Mo ní gift fún mi mo ní ẹ̀ sọ fún mi pé máa kókó ìfà. Bàbá ní kí ẹjọ́ gbogbo àwọn tá a jẹ́ ara lé wọ́n ní ká dìde bí bẹ̀yẹn fáwọn àlejò. Bàbá ní ká kí lórúkọ bàbá wa kábíyèsí Ọlọ́fin Àdìmúlà lórúkọ gbogbo Ifẹ̀ pátápátá a kí gbogbo ẹ̀yin àná wa ẹ káàbọ̀ sí ààfin Ọọ̀ni àjọ. Wọ́n máa ìgbà yíya fọ́tò ṣe níbi tí ẹ jókòó sí ẹ jọ ibi àṣẹ láwà ẹ jọ. Gbogbo àwọn èèyàn tó wá láti ìdìrà ẹ máa bọ̀ láti wá kí kábíyèsí. Please ẹ jọ wọ́n ní kí gbogbo wa máa lọ sí àwọn tó wá láti ìdìrà ẹ máa bọ̀ ẹ wá kí kábíyèsí. Ó yá gbogbo àtàwọn láti ìdìrà. Ọmọọba Adétúnjì Ògúnwùsì ẹ káàbọ̀ síbí àti ìgbàyí náà. Màmá wa. A kí màmá wa ọmọọba béèrè Fọláṣadé Ògúnwùsì Fádàìró àti ọkọ wọn Prince Jídé Fádàìró. Akí gbogbo àwọn ẹmẹsẹ gbogbo ọmọdé wa lóòdọkọ ẹ̀kọ́ bínú ẹ̀dá mọ. Ẹjọ́ níbi akí gbogbo àwọn nílò gbogbo àwọn olórin láàfin sọ̀rọ̀sọ̀rọ̀ láàfin níbi tá a dé yìí. Gbogbo àwọn tá a jẹ́ ọ̀dọ́ ẹ jẹ́ ká dìde fún àwọn àgbàlagbà.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.